governance. Give to a common man, give to a ordinary Nigerian what is rightly and truly belong to them. Èyí máa pọ̀ jù àwa ò fẹ́ rárá. Ọmọ Nàìjíríà ń ké wọ́n ń ké wọ́n ń ké rọra ẹnìkan ló mọ̀ o. Ńlá èyí ti pọ̀ jù o a ò fẹ́ rárá o. Ọmọ Nàìjíríà ń ké wọ́n ń ké wọ́n ń ké rọra ẹnìkan ló mọ̀ o. Ẹ má ṣe dákẹ́ ẹ já pariwo bóyá òun wà lè kàn wọ́n lára. Ọmọ Nàìjíríà ń ké wọ́n ké rọra ẹnìkan ló mọ̀. Àbẹ́ fẹ́ pa wá tán kẹ́ ṣèjọba fáyán kẹ́ tún ṣàlàgà fáwọn ẹ̀fọn ni. Ọmọ Nàìjíríà ń ké wọ́n ké rọra ẹnìkan ló mọ̀. Ẹni tí a pa ìjọba ò bá ti lè ká kúkú sọ pé ẹ jùjọba lọ. Ọmọ Nàìjíríà ń ké wọ́n ké rọra ẹnìkan ló mọ̀. Olùfẹ́ Ànábì máa ṣàfihàn ọ̀rọ̀ rí fáwọn ìjọba. Àwa yín la ní ìlú wa Ọlọ́run ló fi ń ṣe ọ̀gá wa ṣùgbọ́n yín kọ́lẹ̀ lẹ́mí wa. Kí ló wá dé tẹ̀ ń wòran wa? Táwọn agbébọn ń gbẹ̀mí wa tó ń kó wa lọ́mọ lọ pààrọ̀ wa. Tẹ̀sí jókòó tẹ òmìnira ṣé kò kàn yín nílẹ̀ òfin tara ẹ̀ kúkú pa wá tán. Àbí ẹ pa wá tán kẹ́ ṣèjọba fáyán kẹ́ tún ṣàlàgà fáwọn ẹ̀fọn lọ. Ọmọ Nàìjíríà ń ké wọ́n ké rọra ẹnìkan ló mọ̀. Ìgbà kan bọ̀ wá ìgbà kan bọ̀ wá wọ́n á tún jáde wọ́n lé mi lókàn ẹ dìbò fún mi. Ọmọ Nàìjíríà ń ké wọ́n ké rọra ẹnìkan ló mọ̀. Ẹni tí a pa ìjọba ò bá ti lè ká kúkú sọ pé ẹ jùjọba lọ ni. Ọmọ Nàìjíríà ń ké wọ́n ké rọra ẹnìkan ló mọ̀. Ńlá ìbẹ̀rù Ọlọ́run kò sí rárá lọ́dọ̀ ẹni tó ń ṣolórí. Ọmọlẹ́yìn pàdánù dúkìá pẹ̀lú ẹ̀mí wọn tó sì wá gbádà kó kan ni. Ìdùnnú ló ń jẹ àwọn àgbà ìbànújẹ́ ni nílẹ̀ Nàìjà ń bí. Ọ̀pọ̀ kó sọ́wọ́ kidnappers tó sì jẹ́ breadwinner ràn wọ́n. Ẹni tó jáde láti ọ̀sùn àlọ́lá rí wọn òde mọ́. Káwọn agbébọn gbẹ̀mí èèyàn wọ́n ń kó àlọ́mọ ẹ̀dákẹ́. Ṣàpá yín ká àbí ó ká ṣàpá yín ká àbí ó ká ẹ tètè jẹ́wọ́ ẹ̀jẹ̀ àmọ́ ká mọ̀ pé bandit lọ̀gá wa ẹ kúkú pa wá tán. Àní ẹ pa wá tán kẹ́ ṣèjọba fáyán kẹ́ tún ṣàlàgà fáwọn ẹ̀fọn. Ọmọ Nàìjíríà ń ké wọ́n ké rọra ẹnìkan ló mọ̀. Minority ń dà lóru majority ń gbà kámú. Àwọn lídà ń wòran wa ṣé kò kàn yín nílẹ̀ òfin tara kẹjá ayé ọlọ́ba pẹ̀lú joyè. Bá location dé kẹ́ẹ̀dẹ̀ kó jẹ́ kúkú pa wá tán. Àdìkẹ́ pa wá tán kẹ́ ṣèjọba fáyán kẹ́ tún ṣàlàgà fáwọn ẹ̀fọn lọ. Ọmọ Nàìjíríà ń ké wọ́n ké rọra ẹnìkan ló mọ̀. Kí ló dé tí à ń pè bí súnà tásì ló ń jẹ́ lágbàlá wa? Kí ló dé tí à ń wé kísànà tásì lálùmọ́nì ní Nàìjà wa? Olówó ò ní fọkànbalẹ̀ mọ́ ọmọ tálíkà wọn ò lè rìn fanda. Màláwùdù pọ̀dẹ̀ tún jí Àkànjí ò lè rìn torí wípé Bàlá ti dúró lọ́nà oko láti Kánò ní Sámínú tí wá sáyé tòrò pa Bọ́lájí. Kí ló fàdí èyí torí wípé alọ́mọ Nàìjíríà ní gbogbo wa. Bí iná ò bá wọ̀ mọ́ ẹja pín kí kálukú jorúkọ bàbá wọn. Ọmọ Yorùbá ò tọ́nà wẹ̀bí ó ń ta ní tító wákàtẹ́ mú mi sí.
ẹni tí a pa ìjọba ò bá ti lè ká kúkú sọ pé ẹ jùjọba lọ. ọmọ Nàìjíríà wọ́n ké ìrora ẹnìkan ló mọ̀. ẹni tí a pa ìjọba ò bá ti lè ká kúkú sọ pé ẹ jùjọba lọ. ọmọ Nàìjíríà wọ́n ké ìrora ẹnìkan ló mọ̀. ìgbà kan bọ̀ wá ìgbà kan bọ̀ wá wọ́n á tún jáde wọ́n á ní my people ẹ dìbò fún mi. ọmọ Nàìjíríà à ń ké